ẹ ti ń kọ oríṣiríṣi lówe ìtẹ́ ẹ̀kọ́ ṣèkà ẹ ṣe fọ́nrán mọ́mọ́wòrán kan tẹ̀ ń sọkún bẹ́ẹ̀ ìkan nìyẹn kí ni ń pa yín lẹ́kún tẹ̀ ń sọkún bẹ́ẹ̀ ẹ wá ń sọ lárúbáwá èmi ò sì kéwò gbọ́ lárúbáwá yẹn lẹ́lẹ́kejì ó ní pé ẹ tún wá kọ́ síbẹ̀ ní 2 days ago ó ti tóbi lánàá ní bíi 10 hours báyìí ẹni pé Seyi Makinde God Almighty will reward and repay you soonest all that you did to me. Kí ni gómìnà ṣe fún yín? Ó tó ṣe fún mi náà mò ń sọ yìí irọ́ ló pamọ́ mi sọ pé mi ti wá ń rí òun fẹ́ mi lówó fún àwọn tó wá bá èmi. Ipò olówó ló wà ipò aṣíwájú ló wà tí n bá ní bùkátà sọ́dọ̀ rẹ̀ tí mo béèrè kò ṣe nǹkan tó burú kò ṣe nǹkan tó dáa ṣùgbọ́n yìí tí n wá ṣe tí n gbèrò rẹ̀ kí ẹ ká sọ pé tíkẹ́ẹ̀tì wa dọ́wọ́ mi báyìí o ẹ̀yà mo wá o n sọ́rí kó bá sì níbi tó kọ́ sí kó jẹ́ kí n mọ̀ ó ń dùn mí ó wá gbọ́ omijé lẹ́jù mi pé èèyàn ṣe máa ń parọ́ àdápa mọ́ èèyàn báyìí ẹ wá ń parọ́ káàkiri orí rédíò káàkiri nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ wá fi fẹ́ bà mí lórúkọ jẹ́ ayé wá ń rí mi ní ẹni yẹpẹrẹ pé àbẹ́ ẹ̀ wá rí ó sì lóhun àbẹ́ ẹ̀ mọ̀ ó wá gbogbo ẹ̀ mú orò papọ̀ wípé tó bá fẹ́ nà mí gbogbo nǹkan tó fi lè nà mí ń bẹ lọ́wọ́ rẹ̀ olówó ó wà lórí ipò ṣùgbọ́n kó wá fi rọ́kùn yẹn kó dáa ẹnìkan wọn ní òṣèlú ni òṣèlú kọ́ òṣèlú ò ní bùkátà sí rọ́pò yáwọn èèyàn ni onírọ́ òjò onírọ́ tẹ́lẹ̀ kò bá má ṣòṣèlú yóò máa parọ́ onírọ́ kò bá jẹ́ medical doctor yóò parọ́ kò bá jẹ́ lọ́ọ̀yà yóò parọ́ kó jẹ́ engineer yóò parọ́ irọ́ ni onírọ́ máa pa kìí ṣe sẹ́tẹ̀yàn ń ṣe ní fi parọ́. ẹ jẹ́ ń bí báyìí ọmọdé Tawfiq Tayo Akinwale. so ìyẹn ló pa mí lẹ́kùn kò jù bá náà lọ. ó dùn mí gan torí pé tí n bá ṣe nǹkan ó dáa wọ́n á ní parọ́ mọ́ mi pé mi wọ́n á ń tọrọ owó lọ́wọ́ rẹ̀ kọ́ lọ wá bọ́lọ̀ ọ̀hún ó ṣe bá wọn yóò ṣe wá foríjì fún wọn because ìyìn foríjì wọn. lórí yẹn. lórí irọ́ tán pamọ́ mi ọ̀rọ̀ ńlá mọ̀ ni. irọ́ tán pamọ́ mi yẹn pọ̀ náà mi ìdílé yín gbá tọrọ àbẹ̀rí láyé gómìnà Seyi Makinde wọn fún mi £1 rí látijọ́ mo ti mọ̀ wọ́n àwọn nìyẹn kan sọ tí wọ́n fún mi rí. So báwo lẹ ṣe máa parọ́ pé mi ń tọrọ owó lọ́wọ́ yín. hakika. kí ló dé. ó lágbára. ẹ lè mú ìní tẹ bá bẹ́ẹ̀ ṣe lówó tẹ ṣe gbogbo ẹ̀ náà bọ́ ẹ mọ́ parọ́ mọ́ mi ẹ wá fẹ́ sọ mí dẹni yẹpẹrẹ láwùjọ. mo ń tọrọ owó lọ́wọ́ yín mo wà lórí pé ìròyìn ẹ mú ibi tí mo ti sáyìn tí mo ti gbowó wá rí. ẹ jẹ́ kí n bí yín pé pẹ̀lú ibi tó ṣèlú dé yìí ṣé ẹ lérò pé ẹni tí ò ní owó lọ́wọ́ lè di gómìnà tàbí díje wọlé òṣèlú kankan láwùjọ wa báyìí. èmi mọ̀ ní pé èmi tí mo bá ń sọ̀rọ̀ tí ì ṣe lówó lọ́ọ̀ náà owó tèmi náà ní èsì kéré mi owó tí mo ná kìí ṣe kéré mi kìí ṣe owó kéke so kìí ṣe pé èèyàn ò ní náwó ṣùgbọ́n àwọn owó yàfùyàfù àwọn owó wípé kọ́ mọ̀ bọ́ lọ́wọ́ mi bó fún nírú kó fún nígbà kó fáláwo àwọn owó yẹn ni ká mú kú o of course àgbà form a ṣe poster a ṣe billboard à ń káàkiri a lọ Òkè Ògùn a lọ jọ́ márùn-ún bẹ̀ a lọ Èrúwà kí náà pè Ìbàràpá a lọ jọ́ mẹ́ta ń bẹ̀ a lọ Ọ̀yọ́ a lọ Ògbómọ̀ṣọ́ kèé sòkúta là ń ná ń bẹ̀ owó yìí náà ní àtọ̀dọ̀ tèmi tí mo bá ń sọ̀rọ̀ náà ni èyí ṣe pé báà náà là ṣe lówó àwọn owó kájálé onílé ká fi bo títí wa èrè tí wọ́n ṣe lọ yìí ni ò dáa èyí kò bójú mu ká máa pa àwọn èèyàn lẹ́kún. it's part of politics. rárá o ìyẹn dúró lórí ẹgbẹ́ tiẹ̀ máa ti ṣe ẹ̀tẹ̀ lórí ẹgbẹ́. coalition ti ń wáyé ti pẹ́. coalition wáyé voluntarily ni kì í ṣẹ̀yìn ìkúlé wọn gbà níbo lẹ ti gbọ́ pé party chairman ń lọ báyìí candidate lọ báyìí rí àbí ẹ ti gbọ́rọ̀ ẹ̀ rí ni ṣé bí gbogbo wọn wọ́n jọ sọ pé a fẹ́ jọ ṣe báyìí ni ìgbà tó ń rí pé coalition ò ṣeé ṣe mọ́ nítorí pé ẹni tí ń bá wọn coordinate coalition àárín wọn ọ̀dà
àrínwó Ògún. ta ni. ìjìbá ẹ̀gbọ́n yín lẹ́mọ̀ pé bàbá wa Ládọjà ni ńgbà àrínwó Ògún iná fi wá wò pé ọdẹ ẹja ti kátẹ́yìn mọ́ mú Ọlọ́run máa ń lọ́wọ́ sí gbogbo nǹkan kò sí ní tọ́lọ́run yìí lọ́wọ́ sí.